Tibetan. Màmá, tá bá sọ nípa àwọn ọ̀dọ́ Nàìjíríà lénìí, kálukú náà ni ó ń sáré owó káàkiri. Ṣáájú àsìkò yìí, tí wọ́n bá parí secondary school ni wọ́n ní kó lọ kọ́ṣẹ́ tailor, kó kọ́ṣẹ́ igbá, kó kọ́ṣẹ́ àṣùgbọ́n lọ́wọ́ yìí ọ̀nà owó kíákíá ni wọ́n ń wá. Ilé yìí ta ni kí adálẹ̀ ibi òbí ni ò tọ́jú wọn tó ni àbáwọn ọmọ gan ni wọ́n ṣọ̀kánjú wà. Èmi á sọ pé méjèèjì àbílẹ̀ mi yá ọ̀kánjú àdẹ̀ tó wà lára ọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Torí pé ẹni bá ti léèrè wá ìyá ẹ̀ á ti sọ fún ẹ pé àtẹ́lẹ̀ ọwọ́ èèyàn kì í tọ̀yàn jẹ. Wọ́n dẹ̀ ní nǹkan téèyàn bá ṣiṣẹ́ fún òun ló ń tọ́jọ́. Ní téèyàn bá ṣiṣẹ́ fún tó bá ṣe gìràgìrà bí o kò ń tọ́jọ́ lọ́wọ́ èèyàn. So most of àwọn ọmọ wọ̀nyí mi lè sọ pé wọn ò wá láti ilé tó dáa. Ìgbà téèyàn bá tó ti gboyún láti bóyá 18 years tó ti wọ 20 years ìwọ fúnra rẹ̀ wọ́n bọ́ ẹ ní ìgbà tó ti lóyún àkọ́bí ẹ ẹni tó lóyún fún ògbọ́mọ ìwọ bóyá àwọn parent ẹ ló bá ẹ tọ́mọ yìí wọ́n bá ẹ manage tọ́mọ dàgbà àbí débi tó ti rẹ àwọn òbí tiẹ̀ náà ìwọ fúnra ẹ wọ́n sì ń tọ́ ẹni ìwọ náà tún lọ gbé èèyàn wá tó ń tún tọ́ fún ẹ bóyá ó ti rẹ àwọn òbí bóyá àwọn yẹn ti dàgbà tágbára wọn ò gbé nǹkan kan mọ́. Àwọn ọmọ wọ̀nyí yìí dẹ̀ rí nǹkan tó jẹ́ nǹkan tó dáa ń ta àwọn náà fẹ́ tètè lọ́rọ̀ wọ́n fẹ́ tètè kọ́lé wọ́n fẹ́ gun mọ́tò. Can you imagine ọmọ 17 years fẹ́ gun mọ́tò fẹ́ lówó fi ṣe kí ni tó ní wọ́n máa gbé ìyá wọn lọ pa àbúrò wọn fún kí ni. Mi mọ nǹkan tá mi tẹ ọ̀rọ̀ wọn ò yé mi o àtìyá àtàwọn ọmọ náà àwọn méjèèjì la máa bú nítorí tó bá kọ́mọ ẹ dáadáa ni wọ́n ní tọ́mọ ìgbà tó bá wà léwe kó ba lè fún ẹ ní ìsinmi lọ́jọ́ alẹ́. So ọmọ tó bá dúró gbẹ̀kọ́ dáadáa ìgbà ẹ̀kọ́ tó bá gbà nù ilé náà á fi ṣe dáadáa fúnra ẹ̀ ni á dẹ̀ fi gbórúkọ àwọn parent ẹ̀ ga. So ìwọ tó bá wá gbẹ̀kọ́ nínú ilé tó jẹ́ olè ló fẹ́ jà wọn ẹlẹ́rù ò gbúdọ̀ gbẹ́rù ẹlẹ́rù ló máa fojú wá kiri onímọ́tò tó gbé mọ́tò ẹ̀ kọjá ò mọrú iṣẹ́ tó ṣe tó fi ra mọ́tò bóyá ó jìyà débẹ̀ ni o bóyá òun náà ń ṣe 419 àbí ó ṣe yahoo àbí kílẹ̀ ń pè bóyá àwọn ibi tó wọ́n ti dé nìyẹn ò mọ̀ ìwọ náà ò fẹ́ bọ́ ta ó fẹ́ lọ ṣe yahoo ó fẹ́ lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ibi tó ti gbéyàn tó máa lọ pààyàn ṣáá kill someone for just wọ́n torí èèyàn 5,000 2,000 ní Nàìjíríà orí èèyàn ọmọ èèyàn tọ́lọ̀ ń dá wọn tiẹ̀ wá ní respect ìfẹ́ mi mọ́ ní Nàìjíríà yìí. Màmá tá bá wò dáadáa ní àwọn ìlú kan nílẹ̀ Yorùbá ń bí àgbọ̀ tí association of yahoo mothers wà wọ́n láwọn ọmọ tó ń ṣe yahoo àwọn ìyá wọn ń ṣẹgbẹ́. Orí wọn burú ni ẹgbẹ́ kí ẹgbẹ́ òṣì orí burúkú wo náà ṣe pẹ̀lú owó ìranù táwọn ọmọ wọn rí kí ló wà nínú yahoo náà ṣé bẹ́ẹ̀ náà náà rówó ọ̀hún lọ títí ayé ni ìgbà tó bá pààyàn lẹ́kún tó ló o pààyàn lẹ́kún fẹ́ fi jayé tiẹ̀ ṣé ìwọ náà fẹ́ tọ́jọ́ Ọlọ́run ò ní ká para wa lẹ́kún ká tó lówó jayé náà. táwọn sọ ni pé owó tí òyìnbó gbà lọ́wọ́ ìran bàbá àwọn làwọn gbà padà. ṣé òyìnbó rí bàbá wọn rí ni ìran bàbá wọn wo lòyìnbó gbowó lọ́wọ́ ẹ̀ òyìnbó ò gbowó lọ́wọ́ wa náà. Àwọn tó kó lẹ́rú lọ ló wà lamẹ́ríkà wà ní Jamaica wà ní wherever place tán bá wà káàkiri ṣé ìran wọn náà kó lẹ́rú lọ ni ẹ̀ kọ́ ń lọ pa àwọn yẹn wálé ṣáwọn yẹn tẹ̀ fẹ́ wọ́n fẹ́ associate ara wọn pẹ̀lú Nàìjà pàápàá bí ó bá jẹ́ little one of àwọn díẹ̀ ìwọ̀nba díẹ̀ inú wọn ni bóyá tó bá rìn pẹ̀lú àwọn Africans àbí rìn pẹ̀lú Nàìjà ló fẹ́ wò pé bóyá kò ń trace DNA òun wá sí Nàìjíríà. Bó ṣe wá rí ìmọ̀ràn olè ní fún àwọn òbí kí sì lè ní fún àwọn ọmọ náà ìmọ̀ràn yín fún wọn. Ìmọ̀ràn mi fún wọn ni pé kólúkálùkù bójú tọ́mọ ẹ̀ kólúkálùkù bójú tó lé ẹ̀ àti máa ń bímọ ká tọ́mọ bá ti tó stage kan àti fi wọ́n lẹ̀ máa rìn tara ẹ̀ kiri wọ́n gba freedom
ọmọ 14 years ọmọ 15 years ó fẹ́ gba freedom ńlé ó fẹ́ máa rìn káàkiri anyhow kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Nígbà kan tán ṣe interview fún mi mo sọ fún ọmọ ní èmi bímọ o gbogbo ayé dẹ̀ ló ń bá mi tọ́mọ tèmi tó bá mọ̀ mí pàápàá tọ́mọ mi ṣe nǹkan burúkú tó bá mi bá wí ò ní jọ̀rẹ́ mi mọ́. hello mo ṣe lọ máa pè yẹn dàpọ̀ ìjọ máa pè mo ṣe lọ. ọmọ mi tó bá rọ ọmọ mi tó ṣe nǹkan tí ò dá bá mi bá wí ìyẹn ló máa fi mọ̀ pé ok ẹjọ́ wẹ́wẹ́ tí ìyá òun rò ń lé kò ń ṣe pé ìyá òun kàn ro ẹjọ́ wẹ́wẹ́ lásán ó fẹ́ kí tòun dáa ni. bọ̀ ìgbà tó bá wò pé ọmọ ẹ o ti bá wí o kò gbọ́ o mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ wọ́n ní ẹgbàá la fi ń yọ wèrè láyà ọmọdé wọn ò ná ọmọdé mọ́ ni. Nílùú òyìnbó ta wà pàápàá wàá já ẹgbàá mọ́ wọn nínú ilé o. àwọn ọmọ ọlọ́run. èmi káwọn ọmọ tèmi tó grow up wọ́n mọ̀ mí o á já ẹgbàá mọ́ wọn tó ń bá gbọ́ ohun tí mo sọ. níbi òyìnbó. bẹ́ẹ̀ ni sà nínú ilé ta ló bí wọn tó fẹ́ pọlọ́pàá fún kínní. bẹ́ẹ̀ làwọn òbí náà ká fi parí segment ilé àwọn òbí náà kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn nípa ìtọ́jú ọmọ abiyamọ lẹ́yìn náà ẹ ti kọjá ń bẹ̀ ẹ̀sẹ̀ sì tó wà nú ẹ̀ náà torí ọmọ òkè ń dàgbà jù lọ́wọ́ àwọn òbí ẹ̀. ìlà òǹgàjolúre bẹ́ẹ̀ni àbí èsì ṣe ìkálẹ̀ ti sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. ìlà ìgàjolúre so ọmọ tó èèyàn bá bí tó o bá ti bá a sọ̀rọ̀ tí ò gbọ́ ìyẹn ò ń ṣọmọ gidi kólúkálùkù ti wọ́ ọmọ ẹ̀ báṣọ kán bọ́mọ wọn wí kán jẹ́ kán máa ka bíbélì bí ọ̀tọ̀ ẹ̀ lọ church let them read bible torí bóyá ìgbà tó bá bóyá ìwé òwe náà lọ bí tọ́lọ̀ ti ní kí ọmọ gbọ́rọ̀ sí òbí ẹ̀ lẹ́nu èwo òbí náà tọ́mọ ẹ̀ sọ́nà ṣe nǹkan dáadáa fọ́mọ ẹ̀ má treat ọmọ ẹ̀ tó máa ṣe nǹkan tí ò dáa bá wọn wí tọ́ wọn sọ ibi tó gbà yìí kò ṣe ibi tó yẹ kó gbà ibi tó yẹ kó gbà léléyìí ọ̀nà ibi ọ̀nà ìparun ni tó bá gba ọ̀nà bí ọ̀nà ìyè ní ọmọ yẹn náà á mọ̀ gbogbo ẹ̀ náà kọ́ náà máa mọ̀ tó ń gbà míì tó bá bá àwọn ẹgbẹ́kẹgbẹ́ ìwọ fúnra ẹ̀ tó lọ́mọ ẹ̀ o lè máa tọ́mọ ẹ̀ sọ́nà but àwọn ẹgbẹ́ tó ń kó níta àwọn èèyàn á máa sọ fún wọn pé don't listen to your parents or don't listen to your mom this is what you can do that you can get money sọ fún wọn pé nǹkan tí n bá ti sọ fún ẹni kó o gbọ́ o ìwọ náà jẹ́ kọ́ rẹ́kọ̀ọ́ kọ́ lára ẹ níta má kọ́ ẹ̀kọ́ ìta wálé jẹ́ káwọn ìta tí ò gbọ́rọ̀ sí ìyá wọn lẹ́nu jẹ́ káwọn kọ́ ẹ̀kọ́ lára tiẹ̀ kò tèmi máa ń sọ fọ́mọ tèmi nìyẹn. Let people learn from you. Learn the good ones from people you are moving with, not the bad ones. Their bad behavior, you know, is not good. Stay away from it. But if you see them doing good things, then you can follow, not the bad ones. And let people learn from you too. Mọ́mì, nípa ọ̀rọ̀ kásẹ̀ àbálẹ̀ nípa ọ̀rọ̀ pé ọmọ kékeré ń tètè ń wówó yẹ kó sì tọ́ ọjọ́ tó yẹ kó wó ń wówó. Lẹ́yìn àrí pé àwọn ìjọ náà ń sìn náà prosperity ni wọ́n ń preach ní ṣọ́ọ̀ṣì. So ẹ ti rí ìgbà tí tó ní ìjọ ti ń lo jet àwọn ọmọ kékeré náà àbá ń lo jet lára káwá náà tètè wówó yìí. Ọ̀kánjúwà náà sì ni gbogbo yẹn bàbá tó lo jet òun náà ṣiṣẹ́ débẹ̀ ni o kì í ṣọjọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa yẹn náà ló máa gbé jet síta o ó ṣiṣẹ́ débẹ̀ ni ṣẹ́rí ẹni bá èmi ò go against àwọn tó bá lo jet bẹ́ẹ̀ they have so many branches tówó ti ń wọlé fún wọn kì í ṣe pé branch tiwọn nìkan tó ní ni owó ti ń wọlé so they have so many branches abroad so many branches in Nigeria tó jẹ́ pé owó ti ń wọlé and they have some of them have government officials tó ń lọ church wọn tó máa gbowó wọn wá sọ̀dá mẹ́wàá wọn wá ṣe. and support wọn. So maybe that's where they saw their money from abi they see their money from I don't know their source of income mi mo bi tó ti rówó wọn but kò yẹ káwọn ọmọ máa wo pé okay ojí o wa ogun jet o àwa ọmọlẹ́yìn náà ogun limousine ogun mọ́tò ńláńlá. àwa ọmọlẹ́yìn náà afẹ́gun limousine wàá bẹ̀rẹ̀ níbi kékèké ni ibi kékèké ló ti máa bẹ̀rẹ̀ kó tó di pé wàá dàgbà
irú àwa ń bíbà yín sì ṣé kì í ṣe ibi pẹlẹbẹ láti bẹ̀rẹ̀ sí ní mú ọ̀lẹ̀ jẹ kì í ṣe ọjọ́ náà this is 28 years 29 years láwọ̀ ń sìn bẹ́ẹ̀ ni tá à ń lọ lọ́wọ́ ìgbà tí olùṣọ́ bẹ̀rẹ̀ ń bíbà yìí wọ́n inú ahéré kan náà ilé kékeré kan wọ́n tẹ̀ tí wọ́n lé yẹn dànù sí ibi tó olùṣọ́ ń kọ́ sùn nìyẹn. ibi ilé ìjọba ńlá wọn á kọra kó kékeré náà. tó jẹ́ inú igbó ni o nínú bí ilé tó wà lórí ìtàǹbẹ̀ yẹn nìkan ló wà gbogbo bíbà yìí. gbogbo bí. even àwọn mọ́ṣáláṣí yẹn ò débẹ̀ yẹn àwa nìkan àtẹ̀yìn o àtiwájú àwa nìkan àwa la kọ́ dé bíbà yìí ní street yìí bẹ́ẹ̀ ni. so gradually ọlọ́run dẹ̀ gbà fún wa bóyá tá a bá ti sáré kọjá kádàrá ń gbà yẹn bóyá ìkànnú wa á ti lọ àbí you know but ìlérí olúwa la dúró lé o. màmá nígbà náà lọ́hùn kí ni kò tó fi yín lọ́kàn balẹ̀ pé ọjọ́ ọ̀la Tibetan á da àjùbá yẹn lọ. tó bá ti bọ́ lọ́rùn rìn ẹni bá ti bọ́ lọ́rùn rìn ìrìn àjò tèmi náà kí ànẹ́sì lèmi náà ti ń bọ̀ torí pé kí lè má bàa dàrú ìgbà tó fẹ́ mi òun ti join ìṣẹ̀lẹ̀ already kí ànẹ́sì lèmi ibi tó ń bí mi sí nìyẹn Zion ní kálẹ̀ lọ́hùn. bẹ́ẹ̀ ni sà so ìgbà tí mo dẹ̀ ta fẹ́ra wa tán tí mo lóyún ìgbà tí mo tẹ̀ sí lóyún àkọ́bí mi mo sì lọ jàfójó nísàlẹ̀ jàfójó ń bẹ̀ ní church mi wà so nígbà tó lùsọ wọn dẹ̀ wá ń bá mi lé kò dáa kí ìyàwó lọ church kan kí ọkọ náà lọ church kan kálù máa yẹn náà yànda pé wo madam ẹ tẹ̀lé ọkọ yìí so tèmi fi di sẹ̀lẹ̀ nìyẹn. My father was a Celestial lókìtìpupa parish 1 yẹn ní ibi kí tiẹ̀ lórúkọ ibi òfé àbí kí lórúkọ lè mọ orúkọ yìí náà. so gbogbo ìgbà tí dáàdì mi fi màmá mi ní kérúbù ìgbà tí dáàdì mi fi join ìṣẹ̀lẹ̀ wọ́n pè mí tì ní mi ò tẹ̀lé wọn. bó ní ìṣẹ̀lẹ̀ ń gbà ẹ ṣé ẹ fẹ́ràn ìṣẹ̀lẹ̀ àbí. no nǹkan tí mo fẹ́ràn ní ìṣẹ̀lẹ̀ ń gbà yẹn ni ijó wọn tó máa ṣèkó mọ máa tẹ̀lé wọn lọ other things kí tó lè get used to ṣẹlẹ̀ pàápàá ò pẹ́ nígbà tí mo tẹ̀lé ọkọ mi wọbẹ̀ ò pẹ́. nígbà tẹ wá wọ̀ tó ń kọ́ síbi tẹ́ ti ń bọ̀. mo wá rògbò ṣẹlẹ̀ ni. mọ́mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà àwọn kérúbù yẹn náà fẹ́ máa wọnú ṣẹlẹ̀ náà lára yín. bẹ́ẹ̀ ni sà so ìgbà tí mo wọ ṣẹlẹ̀ mo wá gbógo Zion wọnú ṣẹlẹ̀ mo wá rògbò ṣẹlẹ̀ gbogbo ẹ wá ó já sí rere. dáàdì sọ kí ní kan nínú tàbí kan ṣe sẹ́yìn pé wòlíì nìyàwó àwọn wòlíì làwọn náà ṣùgbọ́n ẹni ò ní fọ́n kọ́mọ ẹ fọ́n pé ìyàwó gbọ́dọ̀ tẹríba gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. màmá ọ̀rọ̀ yìí níbo lẹ́yìn wà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó ti jó òun mo máa tí n bá rí anything mo máa ń sọ fún wọn tí n bá rí anything anybody máa pè wọ́n máa sọ fún this is what tí mo rí rèé and tí n bá sọ náà mo máa wá sí ìrìnsẹ̀ but. sẹ́yìn tí ẹ jókòó ẹ ṣe bọ̀dẹ̀ yín ojú ṣe jókòó wòlíì kẹ ṣiṣẹ́ fún yàn kẹ ṣe ìṣẹ́gun kẹ ṣàgbàdúrà fún yàn. mi ò lọ gó mi gó fà bẹ́ẹ̀ yẹn. ẹ kó gbogbo ẹ kó sábẹ́ àbí àsíá tiwọn. respect ni you know sa. jẹ́ wọn náà ọmọ yín tẹ̀ ń wọ́n nǹkan báyìí lára wọn pé. bóyá ọkùnrin àbóbìnrin ká ẹni wòlíì lẹ́yìn náà. ká ní wọ́n dàgbà sí Naija o most of them o but ṣe mọ̀ but wọ́n dàgbà bóyá èyí tó dàgbà jù wà ní bíi 14 ìgbà tó ń kúrò Nàìjíríà ń gbà yìí so ká ní wọ́n wá sì wà ń bídì sí i. tó sì lò bí abẹ́tò something years sí i. a ti lè wá máa wò pé òkè eléyìí ó fẹ́ ṣiṣẹ́ Olúwa eléyìí ó fẹ́ ṣiṣẹ́ Olúwa but ibi tán wà ń bẹ̀ yẹn. bọ̀ ṣíṣe àwọn náà ń lọ. dé ń bẹ̀ yẹn à ń lọ sẹ̀lẹ̀ but a ní church for tẹ́lẹ̀ but during before the COVID. owó renting too high. owó rent is too high so and olùṣọ́ láti bí ìgbà míì wọ́n á send owó sí wa bẹ̀rẹ̀ ká fi sanwó church mo dẹ̀ wo pé kò wọ́ ọ̀tẹ̀ so because of that for now kò sí church
fún wa ní Dublin but ṣẹlẹ̀ wà ń bẹ̀ o lóríṣiríṣi o but wọ́n lọ church. àdúpẹ́. So let's go to. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.